ọlọ́run wa darí gbogbo alámọ̀rí wa síwájú rẹ o alẹ́ lomi tó lè bá a mójútó tó kọjá rí ọlọ́run bá a mójútó. wa anta alladhi tutil anama bila sitiri. ọlọ́run wa bì ọ́ gbogbo ọ̀nà tí wọ́n ọlọ́run gbà máa tú àṣírí ẹrú ọlọ́run máa tú àṣírí wa o. amali wakilo ghayra aunaka innani. ọlọ́run wọlá tí wọ́n ọlọ́run fi bo ààrẹ tójú kan òfin rí ọ tó kọjá àṣírí bíbò ọlọ́run bu àṣírí àwa náà. láwùdọ̀ zẹ̀lílọ̀ yá mo fàrọ̀ ìjò lílẹ̀ ọ̀sìrì. ẹrú yẹpẹrẹ ni wá àpẹẹrẹ abákanbá pa tó fún wọn ọlọ́run ọlọ́run mọ́sá pè wá ní nǹkan o. wasilati shibul jibali wa fawqaha. àfi gbígbàdúrà tí ń bẹ lásìkò yìí àfi bẹ̀wọ̀ ọlọ́run gbogbo wa pátá kádàrá bú mọ́jọ́ kò lè wà lórí o. wa anta alimu kullama qarra fi sadri. afọlá àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ níjòkó àlùbáríkà yìí ayé bẹ̀wọ̀ ọlọ́run gbogbo wa pátá síjò àánú rẹ̀ wò wá ṣàánú wa. bazatu yadi arjul qabula wa rahmata. àkú níbòmí ìta lè lọ níbòmí ìta lè sá lọ ọ̀dọ̀ rẹ náà ni ọlọ́run dákun ṣàánú wa. wa najjil ubayda min ummi wa min fakiri. a fi àṣẹ rí ọlọ́run tí ń bẹ lásìkò ya ibẹ̀ lọ́hùn tó bá kádàrá òsì mọ́ wa tẹ́lẹ̀ ọlọ́run bá wa yí padà já máa dọlọ́rọ̀ láti sìn. wa bismika ya rahmanu ad'uka jarata. afọlá orúkọ rẹ náà ti ń ṣe ya rahman tó bá kádàrá pé ara ò ní wá nínú ayé wa ọlọ́run láti sìn máa fara dẹ̀ wá. ala tamna anni li ghayra fi sirri wal jahri. bàbá àgbà his eminence bàbá àgbà ní Raodor. aya sami al-aswati ya rahimal wara. àfi gbígbàdúrà tí ń bẹ lásìkò ya ibẹ̀ lọ́hùn àfàṣẹ̀rí ọlọ́run tí ń bẹ lásìkò ya ibẹ̀ lọ́hùn fún bàbá àgbà ní Raodor gbogbo ọ̀nà téèyàn ń gbà máa ṣubú má jẹ́ bàbá Raodor ṣubú o. wa antal mujibu kulla waqtin wa fi asri. afọlá gbogbo ẹ̀yà àgbàlagbà tẹ̀ ń bẹ lápá tán lápá sí àyè bẹ̀ lọ́hùn fún bàbá àgbà ní Raodor ọlọ́mọdé wọn ó sì ṣe o. wa yantahidu anni qad balagitu maqasidi. abẹ́lọ́hùn ẹ̀mí gígùn àtàláfíà ara àti ìfàyàbalẹ̀ ìdáyà ọlọ́run ní fún bàbá àgbà ní Raodor máa bá wa ṣe fún wa. fa inna ridaka fawqa kulli tọ́ ọ ma fi kún fàáfàá. minal yusri. tí ṣe ọlọ́run máa fi ọrùn jẹ́ ọlọ́run bá fi kún fún yín. fa inna ti ṣe mọ́jọ́ bàjẹ́ àmọ́ lórí. ridaka ìjọ wà yìí ọlọ́mọdé ó túká. fawqa kulli ló tún máa gbòòrò sí kọ́mọdé àlùbáríkà sí inú ìlú yìí mọ́jọ́ da oró. pẹ̀lú yọ̀ǹda bàbá wọn ni kájọ ṣe amínà kọjá kì nígbà mẹ́ta. amínà 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 ya Allah. pẹ̀lú yọ̀ǹda àwọn àgbàlagbà níjòkó wọn ni gbogbo akáyọ̀ wẹ̀ pé a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. سبحان الله سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله والله أكبر والله أكبر.
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله. لا إله إلا الله. وحده لا شريك له. وحده لا شريك له. له الملك. له الملك. وله الحمد. وله الحمد. يحيي ويميت. يحيي ويميت. وهو حي لا يموت. وهو حي لا يموت. بيده الخير. بيده الخير. وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. آمين. آمين. آمين رب العالمين. آمين. ومما زادني شفاوتها mo fọ́ lórí rẹ̀ tó yóò bá Ànábì Muhammad dáadáa. وجئت بخمسي أطوي ثريا. ẹ jọ̀ọ́ ẹ bá Yorùbá Ànábì náà lẹ́ẹ̀kan sí i. دخولي تاتا قولك يا عبادي وصيرتا أحمد لي نبيا وصيرتا أحمد لي نبيا. ولدوا أفوا الشيخ العالم رباني رحمه الله الحاج أبو بكر الصديق أبى الله حياته. Olúwa wọlé àwọn ẹni rere tí wọ́n jẹ́ orúkọ náà wọlé àṣepamọ́ àwọn tó bí yín síwájú Ọlọ́run wọlé bàbá wa láyé ààyè yìí ọlọ́mọdé ó dòkú láéláé. آمين. خير الناس من طال عمره وحسن عمله. صلى الله عليه وسلم. ẹ̀mí gígùn nínú ayé ẹ̀dá nǹkan kan tó lágbára púpọ̀ ni gbogbo orí tọ́lọ́run bá ṣe fún yàn tó bá ti yọ ẹ̀mí gígùn kó ń bẹ̀ orí náà ọ̀fẹ́ dàbí pé kò wúlò. ومما زادني شفاوتها. mọ̀mọ́ sọ fún wa pé àárín ẹ̀mí gígùn nìyẹn sá bàbá aláyé ń bọ̀ wá ṣàdúrà bàbá mo sọ fún yín níjọ́ ní pé lójú ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń pe àwọn kan ní Banu Udhira Banu Udhirata àwọn tó pọ̀ nínú àwọn àrán náà àwọn aláìgbàgbọ́ ni wọ́n kèfèrí ni wọ́n. àwọn mẹ́ta wá dìde nínú ọ̀ràn náà wọ́n wá sí ìlú Madina wọ́n wá bá ọ̀gá wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. lọ́lẹ̀ sáré kẹ́mìrì ogun kò sèrè tó fẹ́ gbàǹbẹ̀ kó tètè kú. ومما زادني شفاوتها. njọ́ tí Ádámù ti kú bàbá alikiyama àwọn ègbèdè tó dì sí náà njọ́ táwọn àyà ti ń kú tó ti kú wọ́n sì Ọlọ́run dá wọn jọ náà ni. àfọlá agbára rẹ fi bí àti àánú rẹ bàdàwí yọ̀n. وكنت يا غمسي أطوي ثريا. وكنت يا غمسي أطوي ثريا. àkókò gbígbàdúrà la wà yìí ìyẹn gbọ́dọ̀ ọmọ tí yẹn ń ṣe
gbogbo tí ifá kúkúrú ẹ̀mí fẹ́ dá àdìmí pẹ̀lú ìrọlọ́mọ́sá yọkù lọ́rọ̀ wa. àmín. àwọn mẹ́ta ni wọ́n wá bàbá ní sàdúrà fún bàánú ọ̀dẹ̀rátà. دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا وأن صيرت أحمد لي نبيا. àmọ́ bàbá ti gbà sílámù o nílé lọlé mọ́ torí pé àwọn tó pọ̀ nù ra wa kèfèrí ni wọ́n. wọ́n sì lágbára jù àwọn lọ wọ́n hàn wọ́n lè mà ẹni ọgbọ́n nù ẹni ọ̀rẹ́ ni tó jù ú lọ tó sì mọ̀ pé ó lè hàn wọ́n lè mà tó wá sá fún ọ̀yẹ̀ ọgbọ́n ó ní gbogbo nǹkan ọ̀báhùn ara rẹ lọ́mọ àbí tó fi sí. ànábì wá bí àwọn sàhábà pé. Allahu alayhi wa sallam. ta ni ó gbà wọ́n lálejò tí wọ́n máa gbọ́dọ̀ rẹ̀. ọ̀kan náà sàhábà wá ní èmi ní gbà wọ́n lálejò ó kọ̀ rẹ̀ sáfì ń jà ní. àwa ń gbé lọ́rọ̀ rẹ̀. ọ̀rọ̀ wa dọ̀rọ̀ pé a lójú ogun. ẹnìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wá náwó pé ẹjọ́ èmi ó tẹ̀lé wọn lójú ogun yìí o. ajagun ẹ̀sìn mi ọ̀tẹ̀ ni wọ́n lọ àwọn méjì tó kù láwọn ò ní lọ. èyí tó tẹ̀lé wọn lójú ogun ẹ̀ka tó lọ nínú ọlọ́wọ́ ọ̀kadà kó dé wọn pa sójú ogun. dùkúlì tàtà káwọlì kàyà ìbàdí. ọlọ́jú ogun ọlọ́wọ́ ò ní ó dé. àwọn méjì yòókù mbẹ́lẹ́ làbárí kan lápọ̀ rẹ̀ yín tó kú wọ́n bá dún àrùn ránṣẹ́ sí ó tún yá ó tún yá ó tún yá wọ́n tún ní ogun tún yá lógun ẹ̀sìn ọ̀nà òdìrátà ìka tó náwó náà àwọn méjì tó tún kù nílé pé èmi náà lójú ogun o tó sì dá púpọ̀ nínú àwọn tí wọ́n wọ àlìjẹ́nà bìgẹ́rì sáà láláì ní rojọ́ láì ní sèṣùrù làwọn tó bá kú sójú ogun àṣùhàdà tó bá tán sójú ogun wà. ẹlẹ́ẹ̀kejì náà tún lọ lílọ tó náà tún lọ ọlọ́run ọ̀kadà kó dé ó tún kú sójú ogun. wàá sọ ìyá ìta ahamadali nabiya. وصيّيتا أحمد لنبيا. Allah kò dé ẹgẹ ta tó dẹkù òun dààmú rẹńjì ẹ gbogbo ogun tẹ́ bá lọ ẹ máa lọ ẹ̀mẹjẹmí ogun lójú ogun kankan wọn lọ gbogbo májẹ lọ wọn lọ. ẹ̀mí rẹ̀ wá ogun àmọ́ lọ́wọ́ kádàrá kánábì òkú sí tòun tàà lójú ogun náà òun náà padà kú mọ́jà kúkú náà mọ́jà kúkú omi mọ́jà kúkú atẹ́gùn mọ́jà kúkú jẹ́gẹ́dẹ́gà ọ̀kan kú sàníkú ẹ wá jẹ́ sọ fún yín o èyí táyà ń wò pé ó gbóná ní kú lọ́dọ̀ ọlọ́njọ́ mi ọmọ ilé má gbóná ẹni bá ma kú ní yàrá ikú mà lè gbóná mà ẹni bá kú ló lè ma rú kú tó ń kú ẹ̀yin wò pálọ̀ mi kú ní yàrá ni ìnira tó rí ojú tẹni tó kú sínú náà lọ. wàá sayyata ahamada li nabiya. ó kú ẹni ó gbà wọ́n sí dọ̀ tí wọ́n ń gbọ́dọ̀ rẹ̀ ń bẹ láyé anabi Muhammad náà ń bẹ láyé. sallallahu alayhi wa sallam. sáré kẹ́mẹ̀rẹ́ ogun kọ́ ọbẹ̀ lọ́wọ́ fún wọn ni wọ́n á kílà kádíjà ẹkùn wọn ni bí yàrá bá sábà rẹ̀ ẹ̀mí máa gùn ni má da òtù ẹ̀ kéé nígbà tí ẹ pé gbogbo ló ń pè tó o sì wá wà kú wa kùránì ni àbẹ́tùn ayé a máa ṣe kùránì mọ́ ni
ẹbọ kọ́ wọn ní amazè ni má dà nǹkan mi pọ̀ mọ́ ọlọ́run pé ọlọ́run sakala má fi kankan lù wọn ní wọn bá ti kéré láàfin ọkàn yẹn máa balẹ̀ ẹ máa ké mo gbádùn yín púpọ̀ fa wàláhì tàláhì mo gbádùn yín ayé ti dojúrù àwọn èèyàn pè é síbi tọ́lọ́run mọ̀ nífi ń bẹ lọ́wọ́ ẹ̀mí kíkùn fún yín torí ẹ̀yin lẹ bí n tí ń sọ yìí o gbogbo tó lọ́n bá ṣe fẹ́ rú bí èmi ọba ti gùn ha ọlọ́run kẹ àfa àdánwò ni lọ́dọ̀ ọlọ́run àdánwò ni. ومما زادني شفواتها. ìgbà tó kú ẹni ọjà baálé wọn tó gbà wọn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọba àlekì ọlá tó tóbi ju gbogbo kó wa lọ. Allahu akbar kabira. ọ wá fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó fi hàn ẹni tó gbà wọn sọ́dọ̀ bí baba aláyé ti kọ́ mi ní tíra nìké wọn tó fún àwọn afáàmì àyè kéwu àwọn èyí kéwu àwọn agbọmọgbọmọrò náà fi àwọn anújíra láàkì ọ wá rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lójú oorun ọ wá rí i pé dárájà wọn ipò wọn lọ́dọ̀ Ọlọ́run ó jura wọn lọ. ẹni tí ipò rẹ̀ kéré tí ààyè tó wà tó lójú tó kéré jù nínú wọn òun lẹni tó kọ́kọ́ lójú ogun tó kú tọkọ fẹ̀mí ààrẹ lẹ́pẹ́ mi ò lójú ogun o òun ni dárájà rẹ̀ kéré fatinu labi ẹni dárájà tiẹ̀ tún ga díẹ̀ tó gbé pẹ́ẹ́lí ju tàkọ́kọ́ tó kọjú òun lẹni tó kù sí kejì lójú ogun ẹni tó wá wà ní high level tí dáadáa rẹ̀ tí ipò tiẹ̀ ga jù tó rí orí tó pọ̀ jù nígbà tó rí wọn lójú oorun tó ga jù lọ́dọ̀ Ọlọ́run náà mẹ́tẹ̀ẹ̀ta òun lè tó kán ìkújò lójú ogun. Allahu akbar. sọ pé yóò dààmú ọkàn pé àwọn tó fẹ̀mí ọ̀lẹ̀ tán lójú ogun bó ló ti rí kọ̀ wá yí mọ́ wá lọ lébà níbi Muhammad. Sallallahu alayhi wa sallam. ọ̀gá wa kò yé mi máa mi máa sáàdà ní ṣàràfà wà tí ومما زادني شفواتها. bàbá rí mi bí máa ń jó tí máa ń yọ̀ tí yìí mi ń lékún ó ní tóbi. وكيت بخمسي أطهو ثريا. ta lè mi tó wọn sọ pé ẹ máa bọ̀ ẹ máa wọlé ta lè mi tó wọn máa yọ àyè fún pé ẹ̀jú wọn jòkó àjámọ̀ kankan. دخولي تاتا قولك يا عبادي. ìka méjì ní bẹ́rẹ̀ ra wa láyé fi kí wa pé ẹ máa wọlé ẹ máa rọra. دخولي à ń jẹ́ ni àgbọ́lé à ń jẹ́ ni ẹ̀yẹ. تاتا قولك يا عبادي. àkọ́kọ́ ń bẹ̀ táàtà ká olùkàyà ìbádí agbàfọ́lọ̀ yẹnyẹn pé kò sọ́ba ká fọ́lọ̀ àdànkà mi pọ̀ mọ́ lọ́hùn ẹrú Ọlọ́run ni wá bàbá pè ọ́ lẹ́rú Ọlọ́run kó gbajúkọ máa jó ni o àwọn kan jẹ́rú èṣù àwọn kan jẹ́rú owó. دخولي تاتا قولك يا عبادي. ẹrú Ọlọ́run ní dùn mọ́ mi pé ẹrú Ọlọ́run ni mí bí wọ́n bá gbà pé Ọlọ́run ọba ni wọ́n bá ń dárúkọ Ọlọ́run sọ pé Allah. dárúkọ Ọlọ́run yìí dùn mọ́ mi tó. Allah. dárúkọ Ọlọ́run lẹ́yìn kẹta kí bùkátà ló bí wa. Allah. دخولي تاتا قولك يا عبادي. àkọ́kọ́ nù ìjẹ́rú Ọlọ́run gẹ́gẹ́ ló àlùbáríkà wa fi ń pọ̀ sí. وهل صيرت أحمد لي نبيا. وهل صيرت أحمد لي نبيا. أن صيرت أحمد لي نبيا. وهو عليه وسلم. Ànábì máa ń gbénu ayé wa. وهو عليه Ànábì وسلم. máa ń gbénu ẹ̀mí wa. الله عليه ọ̀rẹ́ àánú wa Ànábì وسلم. Muhammad la fi sọ. ìwà wa Ànábì la fi jọ. الله عليه ọ̀rẹ́ wa Ànábì وسلم. la fi
jọ. Allahu alayhi wa ìṣesí sallam. wa ànábì la fi jọ. وصيّرت ọjọ́ ànábì Muhammad. أحمد لنبيا ọjọ́ ànábì ò ti sórí rẹ. وصيّرت أحمد لنبيا. ọ̀gá títí mo rí yóò yé mi sallallahu alayhi wa sallam. الله عليه وسلم. bí wọ́n bá yé ni a béèrè kò yé mi kí ló rí oníbàyí báyìí mo rí ni èyí tó jọ mí lójú ni pé èyí tó kọ́ lójú ogun lèmi rò pé yẹ kí dáradà rẹ̀ kíkò tiẹ̀ ọ̀gá tọ́rọ̀ òun lọ́kọ́ fẹ̀mí ara ẹ̀ lẹ̀ òun lọ lé jagun ọwọ́ kú lójú ogun èyí tí ò wá lójú ogun rárá tẹ̀mí rẹ̀ wá gùn wà nànẹ́bí níbẹ̀ ni ìgbà tẹ́ni àkọ́kọ́ kú tán ẹlẹ́ẹ̀kejì tóun lójú ogun tí ò tó lọ sí kejì tóun tó ń bẹ láyé ń kírun àbí ò kírun wọn ní ń kírun ń gbà àbí ọgbà rẹ̀ ń zẹ́rẹ̀ àbí ìzẹ́rẹ̀ èyí tóun wá pẹ́ láyé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ gbàdáwọn tó ti kú wọn ti pa fáìlì sẹ́ẹ̀rì wọn dé sẹ́bẹ̀wọ̀n tó ń kírun àìmọye tó fi kírun lẹ́yìn wọn sẹ́bẹ̀wọ̀n tó ń gbàwẹ̀ sẹ́bẹ̀wọ̀n tó ti sẹ́ẹ̀rẹ̀ ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ̀mí tiẹ̀ tó gùn ló jẹ́ ládàásẹ́ tiẹ̀ ó tẹ̀sùn wọn. Allahu akbar. àtètè kú tí wọn ò jẹ́ ládàá wọn kọjá ìmọ̀ ti mọ̀ wọn. وصيّرت أحمد لنبيا وصيّرت أحمد لنبيا. ẹ bá mọ abaláwàsí kan nù pé ẹ̀mí gígùn bàbá pàtàkì ẹ̀mí gígùn ìwúlò ẹ̀mí gígùn àǹfààní ẹ̀mí bẹ́ẹ̀ mi bá ti gùn kọ́dà Yorùbá náà ní bẹ́ẹ̀ mi bá gùn ní tí èsì tìyàn padà dé tìyàn ẹlòmíì ọ̀tọ́ sípò mi o wọ́n ní nígbà tí wọ́n ti dàgbà yìí ẹ sáà fún wọn àwọn náà mójútó mọ́sálásí púpọ̀ nínú àwọn tó yára síríbú lára àfa jùláyé nù ọmọ àfa yára síríbú lára àfa tó bá ti jí bàbá rẹ bá ti jẹ́ àfa àfikọ́ ya múra sọ̀rọ̀ rẹ dọ́mọ kéwú kíákíá ìdí mẹ́ta àwọn akéwú bá ń ṣe lọ́mọ àfa náà máa ń ṣe fún kàwú rẹ bá fẹ́ jèrè ọmọ àfa tó bá ríra rẹ pé ọmọ ni mo jẹ́ ará àtọ́ wa jèrè má la. تلك آثارنا تدل علينا فانصروا بعدنا إلى الآثار. àwọn tí máa yára sórí ibú lára àwọn ẹni Ọlọ́run ọ̀kan gbòógì làwọn ọmọ wọn ọmọ nù sórí ibú lára nù. bàbá ní rí kò rí ìjà nẹ́bí lára rẹ̀ gbogbo ọmọ àfà tí máa ń rí bàbá lára kàwú rẹ̀ àti sórí rẹ̀ ń wọ́n tí ò máa ṣe gidi mọ́ wọ́n ń gbégbá wọ́n ń gbàwò àwọn ọmọ tán wá láti ta wọ́n náà bá wọn gbé sọ ọ̀rẹ́ ní káàdì mi máa pín mi fọ́sọ̀pù àwọn rẹ̀ lọ akínàkùnlà tẹ̀ dùfẹ́ akínàkùnlà kí a bá máa ní ọmọ yìí ò sì gbé ààrẹ síkú ọmọ ọwọ́ àrí mi nílé àfa rẹ̀ rí séwu rẹ̀ wọ́n mi sí ọ̀la tọ́ba ń wo bàbá rẹ̀ ń wo bàbá tára àtàbà gba iwájú mọ́ lọ́wọ́ bàbá ò mi sí wọn la ẹ ti jẹ́ nsọ́ fún yín àwa tá à ń ṣe kíndìmọ̀ àwọn àfa ìtì máa ń kọ̀ǹtú àwọn àfa sára ọmọ kéwú agbára àfa àgọ́ ọ̀ka táfà ó fi mí sọ́mọ kéwú la wà lẹ́wọ̀n kò ní mọ̀tá nínú àwọn tí máa ń ṣeré bú lára àwọn àfa jùlọ ayé àwọn ìyàwó àfa àjẹkà tààlà ń kọ́ ṣe máa mú èyí tó máa gbé gbogbo tó fi jẹ́ ọ̀dẹ́ rè tẹ bá wà nù lélẹ̀ yìí hùn tẹ bá ti wà ń ta jẹ́ kákan lè tiẹ̀ kó ju gbogbo aláṣà láti lọ jẹ́ ìtẹ́ríba rẹ̀ jójújú kó wá lọ kọ́ ni ó ṣe ẹ̀rí rẹ̀ rí akẹ́rànkú làṣà kí ló bá ní àbí kì í sọkọ rẹ̀ mọ́ ni ọ̀gọ̀ òtútù ọmọ tó ń ṣe ìyàwó lútù nínú àwọn tó ṣubú láyé ni ó fojú di ọkọ rẹ̀ ó ti ní èlò tí mo yí báwọn nínú àwọn tí màá sórí ibú jù lára àwọn ẹni ọlọ́ọ̀ lára àwọn àfa àwọn fámìlì jẹ́ kan níjẹ́ ni wọ́n fẹ́ ya rẹ̀ abúlé àbí sẹ́rí ibú fámìlì ànẹ́bí nù Muhammad náà lẹ̀ bọ́lọ̀ bó ti dẹ̀ wò kó kéré tó bọ́lọ̀ bá ti gbẹ́ nìkan dénú fámìlì yín pápá jùlọ lójú ọ̀nà táwọn àjọ rìn yín o bí tọ́lọ́hún tẹ̀sùn bá àkùrá níta àjọ ń ké yìí tètè sọ̀rẹ́ńdà fún kú gbogbo ọmọdé lè nìyẹn. tilka atharuna
bàbá ò wá ríra wọn nírí ọmọ fún bàbá èmi ò rí kídímà kan tó máa kéwọ́ sọ pé òun ṣe fún bàbá tí bàbá ṣe kùmọ̀ sùúrù ṣe fún bàbá láyé. ìlíkà dáwìnà àdúgbò àlẹ́nà. kẹ́sẹ̀ gbogbo ọmọ àfà làfà ó sì kò padà tán lọ́mọ rẹ̀ lọ́mọ mọ̀ jayé ju ìgbà tí bàbá ń bẹ láyé lọ èyí náà mọ̀ páyé dùn fún yín ju ìgbà tí bàbá ń bẹ lọ. kídímà àṣepamọ́ ẹjọ́ náà lẹ́ ń jẹ lónìí. wàǹzùrù bàdànà ìlàlẹ̀ àzàrí. ilé aláyé ò ní dahoro. àmín. bá ń ṣe amínà ni. àmín. àwọn bàbá ni wọ́n tún jókòó yìí mo kì í púpọ̀ èyí náà ní kí bàbá èyí náà ní mo kì í àfa bàbá alágbàjì mo kì í púpọ̀ mo kí àfa ọlẹ́gbẹ̀ẹ́ wọn náà mo kí àfa ọlẹ́gbẹ̀ẹ́ ṣé fatun lè labi mo gbádùn má dùn yín gbogbo tẹ̀sí kò sí ti tèmi náà jọ sí gbọ́dọ̀ mo fẹ́ wá tán pé àbí nígbà tí má dùn ún wọ̀ mí la yà ilahi tẹ́lẹ̀ màkì mọ̀ à ń bẹ̀ akidina bi muhammadin ya ilahi akidina bi muhammadin ya ilahi akidina bi ni me lu ba di se me adi ya ilahi akidina bi muhammadin ya ilahi akidina bi muhammadin. alimasi atuna wa to bata wasire a li azura qabura hashimi muhammadin amma fasha rayahu fi akinafiha وتكمشل حجاجنا ومحمد قدرت أن أمل دموع مهابلا شوقا إلى هذا النبي محمد أجزنا بمحمد الله عليه وسلم الذي ترجو من رب الصمد سر بأشخاص ذوي جد العلا لا على الكسلان يوما تعتمد إنما الدنيا غرور كلها عندنا يوما فيوما تبتعد أيها الإنسان فانهد واجتهد أيها الإنسان فانهد واجتهد. mo bá dẹ̀yàn láyé wà á ṣiṣẹ́ mo bá dolú ọmọ ó ṣiṣẹ́ ni kò sọ́fẹ̀ẹ́ máa ń já àdà lówì fi iná lànà àdìyá náà ń ṣubú lànà. ẹ̀rí níjọ́ tí Màríyámà Sheikh Abdul Mumini tí Màríyámà bí Jésù tán ọwọ́ bùkátà ebi ń pa ògbẹ́ sì ń gbẹ́ ṣiṣẹ́ sípa gbéra bàbá wa ṣe bẹ́ẹ̀ ọlọ́run wàá fọ àlùbáríkà tó pọ̀ sí i yìí ṣe kankan wọn ní ọ̀dà. أيها الإنسان فانهد واجتهد. ọbẹ̀ yẹn ìnìhàn sinalẹ̀ sí kankan. فانهد sí kankan. واجتهد. dìde lórúkọ ṣàdúrà gbìyànjú ọ̀lẹ́ni ọ́. فانهد واجتهد للذي ترجو من رب الصمد. lílẹ̀bí tẹ̀ríjú nítorí náà kà lórí lọ́dọ̀ ọlọ́run ọ̀fẹ́ kọ́ màrí ó déyàn ó ń sùn kò ní déyàn báwọn. من رب الصمد. ọ̀fẹ́ máa bọ̀ kílí ọmọ rọ
ọ̀fẹ́ kọ́tọ̀ jẹjà rẹ kẹ́rẹ́rìn rẹ ọ̀wá ń sùn ọ̀dákẹ́ ọ̀bẹ lọ́hùn gbogbo ń tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run mìíràn rọ́bì sọmọdì ọba tí ń jẹ́ sọmọdù àbẹ̀ ni àbẹ̀ lọ́rùn àfa pé ìgbà wo lọ́lọ́run tètè máa gbọ́ ọ̀pọ̀ nínú àkókò tọ́lọ́run tètè máa gbọ́ pípé òun ni dùbúrà sọ́là wà tẹ̀lé hamsi dèdè ìgbà tí ẹ bá ti kírun wákàtí márùn tán o dèdè ìgbà òun àṣẹ ti wà lára rẹ gbogbo tó bá tọrọ náà dàṣẹ. ayé ẹ̀sánù farahadi wajitahidi lílẹ̀dí tẹ̀rìjú mẹ́nà rábì sọ́mọ́dì. ó kírun ọ̀ṣùgbọ́n àtán àyínà àlàásìr mẹ́gúrúbì ìṣáì akéjìdé tẹ́wọ́ bọ̀bá mọ̀jú rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ó parí gbogbo àdúrà náà nù gbogbo kan ní lọ́gàá ọba gbogbo àdúrà rabbana ni. lílẹ̀dí tẹ̀rìjú mẹ́nà rábì sọ́mọ́dì. ìṣesí ọlọ́run ọba ni pé bọ̀bá ti bẹ́ẹ̀ wọ́n máa wòran ni. lílẹ̀dí tẹ̀rìjú mẹ́nà rábì sọ́mọ́dì. Mariam ìyá Jésù lábẹ́ igi kùkùté ló wà tó ti gbẹ igi làbídùn ebi sì ń pa abẹ́gbàgbé tí mo sọ ni ògbẹ́ sì ń gbẹ ọlọ́run ní àní dààmú rẹ ibi tó jòkó sí òun náà láti ní kó mi ọmọ ẹ jáde ó mú mi àmọ́ jẹun ọ wàá ṣiṣẹ́ kó tó jẹun. Allah. ndóbi ma pé èèyàn máa ń ṣe kankan nù ó ṣiṣẹ́ kó tó jẹun bó láti wá ọlọ́run òzí ìlẹ́kì bèjìzì ìnàkàlàtì igi tó jòkó tì òun náà tó wọn ti bí ẹ̀mẹ̀ gbọ́ ó ti lẹ ọlọ́run ní kàmí díẹ̀ kàgbẹ́ díẹ̀ kéde pé kò fagbára sáàsì kankan ni. wọ́n náà kánẹ̀ àbí ibi ẹ̀kíní kan. aláwọ̀ tẹ́ àná lọ́ kọ́lá ní Mariami. orí rẹ̀ pé. wọ́n sí ilé ìkìlì jíṣẹ́ ayọ̀ sákọ̀tì ọ̀tọ̀. barakallahu fik. wọ́n ṣá àǹtẹ̀jìní min ghayri hasi jannati walakin kullu shay'in lahu sabab. ọ̀tọ̀ ní tí mo palẹ̀ mọ́ wá àmọ́jòkó yìí padà mọ́ mi lọ́wọ́. aláwọ̀ tẹ́lá anna Allah. àbọ̀dé ìwọ ọmọ ní òtí kéwú débẹ̀ ní. kọ́lá ní Mariami. sọ fún Mariam níjọ́ kínní àná tó bí Jésù tán. wọ́n sí ilé ìkìlì jíṣẹ́ ayọ̀ sákọ̀tì ọ̀tọ̀. wọ́n ní òzí ilé ìkìlì jíjẹ́ igi ìhun kàn mí díẹ̀. ayọ̀ sákọ̀tì ọ̀tọ̀. a ní kí àwọn làbídùn èso kọ́ máa jábọ́ kàn mí díẹ̀ náà ni a ní kọ́ máa jábọ́. wọ́n lọ ṣá. àbọ̀dé tó bá yẹ kó bá wú ọlọ́wọ́ ọba ní tó bá wú ọlọ́wọ́ ọba ní. àwọn tají ní. à ń tẹ̀jì ní kí Mariam ọmọ jésù lára gi. mẹ́ngẹ́rì hàzì. aláìní fọwọ́ kàn níbi tí ó mì. jannatu. jannatu yóò rí bẹ́ẹ̀ yóò kàn máa jẹ́ nàní. walakin kullu shay'in lahu sabab. àmọ́ àwọn ọlọ́wọ́ àyè ṣe bẹ́ẹ̀ kullu shay'in lahu sabab sábàbí kan náà kọ sáájú bí ẹlòmíín bẹ ibi tó ti sóríire ọ̀tọ̀ ni tó bá lórí ni ó pàdé bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ wa kọ́dà owó oṣù tó mo ní ń gbà ọlọ́run padà fi padà gbé oṣù mọ́ ibi iṣẹ́ ló jẹ pàdé aláàánú bí alájà àti òsì abẹ́ ti dàgbà tó yẹ ẹ tún wá ń wa alájì ẹ tún wá ń wa taxi ẹlòmíín yóò pẹ́ aláàánú wọ́n ní àbàbá ẹ̀rọ ọlọ́run bàkà gbẹ̀mí lọ́kàrà ńjọ́ kan ó ní ọ̀kadà ń wá ọwá ẹnìkan òun gbé ẹ̀rọ ọlọ́run bàkà àti bàbá olówó ló gbé ọwọ́ ni táyà wa èso gún táyà òun ìbànújẹ́ bá bá wọn pé yé gbèsè tó kú gbèsè òun yìí bá wọn lọ báwọn àbí pé sí òsì òun gbà ní òun ti wá jẹ ní gbèsè torí báwọn àwọn lọ léwe òun wá kà á fún ṣe gbàsà wo ọwọ́ àwọn adọ́ ní bàbá ẹ fún mi fóònù nàmbà yín ọwọ́ ní bàbá àtọ èlò ọwọ́ wa pè lálẹ́ èlò ní owó tí ọ̀nà jẹ́nẹ́rà ni bàbá wọn gbé mi bàjọ́ ti sọ yìí ó ní ọ̀kadà tó ń gùn yìí ó ní bàbá ní èlò lówó tẹ jẹ ní tẹ jẹ lówó ó
òun jẹ́ ní iye báyìí ọlọ́kọ́ sẹ́ndì òun sóhun táwọn jẹ́ ń gbèsè ó tún á bùn ún lówó tó tóbi 200,000 lé ó di méjì ọwọ́ ní bàbá ẹ lọ lè dá ọ̀kadà fún ẹni tó ní padà lónìí ní pé ẹ nídìí ẹ̀ mọ́ ọwọ́ àdìjọ́ kejì wa ní bàbá ẹ ju èrè fún mi ọwọ́ gbé ọ̀kadà bàbá ọ̀kadà tẹ́ tí mo fi gbé yìí ọwọ́ bùn mi ní ọ̀kadà tuntun. wọlé ṣá. ẹni o máa ṣe nkẹ́kẹ́. antajini mingeri azi janatiru alage olóṣè lahu sabab ayyuhal insanu fanhad wajtahi lilladhi tarju min rabbi samad. àkọ́kọ́ gbígbà àdúrà bó ti sọ̀ká fún yín o nígbà wọn mọ̀ pé dùgbúrà sọ́là wá tilẹ̀ kámsì bá ti kírun àkókò wákàtí márùn tán a kì í dìde àwọn àsìkò kan tó wá ń bẹ ó lágbára gan àwọn àsìkò kan ń bẹ ó lágbára gan ẹni bá máa ti ń ṣe kì í fi láre bàbá Ọlọ́run subhanahu wa ta'ala. ayyuhal insanu. bárakàtù ummati fi bukuriha gbogbo ẹni tó fẹ́ràn kọ́ máa fòwúrọ̀ kùtùkùtù sùn àrísìkí wọ́n máa parẹ́ ni. fanahad. wọ́n kẹ́sùn bàtọ̀ wá sùn wọ́n sùn gbà àwọn ni wọ́n ń kẹ́rìsìkí. wajtahi lilladhi tarju min rabbi samad. òwúrọ̀ dèdè ìgbà tí ilẹ̀ ń mọ́ lọ gbà wọn náà máa pín àrísìkí lẹ́yìn máa kẹ́ntì máa sọ fún ìjọ ni o. Allahumma in kana rizqi fi samai fa anzilihu wa in kana fil ardi fa akhrijuhu wa in kana ba'idan fa qarribuhu wa in kana qariban fa yassirhu wa in kana qalilan fa kaththirhu wa in kana kathiran fa barik li fi warzuqni min haythu ahtasibu wa min haythu la ahtasibu Ọlọ́run ni ya fi ń jí ọ. lilladhi tarju min rabbi samad. òwúrọ̀ kùtùkùtù ọ̀fẹ́ tajà ń tòótọ́ ọ̀fẹ́ fẹ́ kálùbáríkà wọnú ọjà rẹ̀ kọ́kọ́ bẹ lọ́hùn láàárọ̀ lọ́lẹ̀ ní àwọn àdìkárù tí yẹn á fún wúrọ̀ sí. lilladhi tarju min rabbi samad. kápá káwọn kèfèrí kí nǹkan ó ṣe wọ́n ó ní kéyàsí ni. Allah. ó ní kó o tó jáde kọ́kọ́ kéyàsí yàsí ni Muhammad kí ló ní tọ́lọ́ wò fi ní ká máa sùn lálẹ́ kéyàsí yẹn ọjà iná mímí náà ní ìsàdá ọfẹ kókó sí nkankan ni. min rabbi samadi lilladhi tarju min rabbi samadi. òwúrọ̀ lágbára ẹlẹ́ẹ̀kejì inú àkókò tó lágbára bẹ́ẹ̀ nà lè magiribi wà lè ṣáàyè wọ́n kì í dín sùn wọ́n kì í dín sẹ́rẹ́ ẹ̀rọ àwọn àbáyé bá wà wọn lọ́wọ́ àni magu ṣíṣáyè wọ́n jòkó tètè tó ń ta wọ́n tètè ń pọ̀ lọ́wọ́. Malijalilu malija wazanada nabane awoda ojú sọmọdá. malija wazanada nabane awone. دعوت صمدا للذي ترجو من ربي الصمد. nínú àkókò tó lágbára jùlọ yé báàdàlẹ̀ àṣírí lẹ́yìn ìrun àlázàrì pàápàá jùlọ lọ́jọ́ jímọ̀. síu bí a ṣe ká sí làwọn ìjìdí wùlá. Síu bí a ṣe ká sí. ọmọ ádámù láyé yìí oògùn ara wa máa ń ẹ̀fọ́ ara wa o. Síu. àwọn oògùn kan bẹ bá bá kan oògùn ara rẹ tí ó bàjẹ́. Síu bí a ṣe ká sí dàwí jáde ọ̀la la alalikasílánì ìyàwó máa ń ta àtàmẹ́tì. àwọn kan bẹ bá bá wọn sọ̀rọ̀ bá bá wọn rìn tọ́ba bá wọn kẹgbẹ́ pọ̀ yóò sì máa dà fọ́ sí
báyìí bẹ́ẹ̀ ló mẹ́rin jẹ́ ọmọ bọ̀. lákèsí ni njọ́ ti pàdé rẹ̀ nìkan ti ń dàrú mọ́ lọ́wọ́ ẹ̀yọ́ kó ti parọ́ rẹ̀ gbogbo nǹkan ni kódà létí yẹn máa gbà wọn létí yẹn máa gbé yẹn máa ń ṣàkíyèsí gbogbo gánú ọrùn fọwọ́ kan wá kó délé kan ọkàn wá rí pé kan wọ́n wá ń dàrú sí kọ́ọ̀lù gudi ọ̀wọ́lé mọ́ gbogbo bá dòkó ń ta nẹ́tíwọ̀kì ọmọ wọlé wọ́n á ní àwọn nẹ́tíwọ̀kì kò sí njọ́ kan mo fẹ́ gbalẹ̀ kan wá ní nẹ́tíwọ̀kì kò sí bẹ́ẹ̀ mo ní kí ni wọ́n á ń jẹ tó kọjá nẹ́tíwọ̀kì. sí bí a ṣe ká sí. wọ́n gbàgbọ́ omi gbàdá yìí gbalẹ̀ mọ́. làwọn jáde lula. ọbẹ̀ lọ́kọ ọbẹ̀ níyàwó sir abáwọn orin ìrìnàjò ayé rẹ. the ashkosin. bẹ́ẹ̀ ashkosin pẹ̀lú àwọn èèyàn kan. zawi jadili ọ̀la. jadili wula àwọn afẹ́ ní èèmù àti ga. zawi jadili ọ̀la. àwọn tó là níyẹn mo fẹ́ débi gíga àwọn ni ọba rìn wọ́n fọ àwọn nìyẹn jọ rìn pọ̀. la alalikazilani. àwọn onígbìyànjú ẹ̀dá onígbìyànjú àwọn òsínú àti sèyí kò bọ́ sí i wọ́n tún máa ṣe lọ náà ni. la alalikazilani. bí ọba ara òfo kò ní lè tó jiná. la alalikazilani yawma ta'tamid. bí ọba sẹ́rú kò ní déyàn. la. dáúdà sẹ́rú ló fi déyàn. alalikazilani yawma ta'tamid. nígbà tí wàhálà fẹ́ ṣẹlẹ̀ bí wọ́n jagun nínú sọ́ọ̀tù ìbàkọ́rà mẹ́tún dààmú gòkè ṣèbí tọ̀hún lọ́fẹ́ lọ ojú ogun àbíyẹ gbàgbé. àní kọ́tàlá kọ́ dàbí kéde kan dáwùdù jálùtà tọ́lùtù òun lọ́lọ́run yẹn dìde dáwùdà jálùtù sì ń dààmú wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni jálùtù ní ń dààmú wọn ló lé wọn kò lérí ilẹ̀ ọlọ́run wá gbé tọ́lùtù dìde kọ́ lọ lè fèsì jálùtù tọ́lùtù wá fẹ́ lọ gbogbo àfáà tí ọba lọ́mọ ogun tí ò ní sàábẹ̀ yọ jẹ́ níjọ́ míì bá ti máa ń sàṣẹ́yìn tá a máa ń sàdúrà wọn àfáà lè lé níjọ́ mi kẹnu rẹ̀ ọmọ débẹ̀ ọkọ̀ àwọn akẹ́wọ́jọ ló kù wọn ọlọ́wọ́ wo tẹnu kánú wọn kò sì máa dùn wọn nú ọlọ́parí wọn ní jòkójọ́ kejì àpapọ̀ jùlọ wọn ní yọ̀dá sì jábà wọn àdúgbò ní tiẹ̀ la ọmọ tó sàdúrà fún ọ tó fún ọ ní nǹkan wọn ní yọ̀dá sì jábà wọn ní àkì fúnra wa ní àkì fáfá lónìí àbá bìrì mú mi ni. Dáúdà ó wá pẹ̀lú àwọn tó bá Tọ́lútù lójú ogun ó ṣe kídímẹ́ fún un nígbà náà kì í ìdánábì ọlọ́run wọ́n kádàrá nígbà tí wọ́n padà gẹ́tì Jálútù Dáúdà lọ́wọ́ lọ́nà gẹ́tì lọ́wọ́ pa ọlọ́run nítorí pé Dáúdà ó ṣe yí tán aṣọ ọ̀rẹ́ ìdánábì ọlọ́run. síwì bí àṣekáṣe làwí jáde wìlá. àti mo ti gbàdúrà ìrọ̀lẹ́ ìyá gbogbo tẹ bá ti ṣe bá ti ìrọ̀lẹ́ ẹ̀sán lẹ́yìn alázàrì ẹ̀sán tó tún bẹ̀ lọ́hùn ẹ̀sán tó tún bẹ̀ lọ́hùn pàápàá jùlọ ń jọ jímọ̀. alalikazilani yawma ta'tamid. lọ́lẹ̀ dáwò every Friday lẹ́yìn alázàrì kí bá gbúgbé tó lù gbọ́dọ̀ bá wọ̀ ọ́fíìsì la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. ó kéré jù 100 nígbà mo ti ló kéré jù ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ 100 wá tẹ ọkọ̀ bèbèrè tó wá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run nírọ̀lẹ́jọ́ jímọ̀ ó rí Ọlọ́run tí n bá lọ́rọ̀ Ọlọ́run kìtì pé ó fojú rí ẹ̀rọ mi ò gbọ́ àwọn àfáwọn ni Allahumma arina ajaiba sunika wakudirotika tí kò dé àwa ẹ̀jìnà ibi tó bá lé táyé rò pé kọ̀sọ́ náà ń bẹ̀ yọ sí wa ń bẹ̀ kọ́ náà yọ ó lé fún Musa fẹ́ràn náà ti rò pé máa gé tiẹ̀ ọwọ́ ti bà á Musa dojú kojú odò Musa ó tún wá sẹ́ǹsì pé àdúgbò ní lọ yìí sọ́nà wà wà lójú omi ni ọlọ́ni máa lọ tí ẹni pè mí ń jẹ́ pé rẹ̀ Musa gbé ọlọ́run la ọ̀nà fún ọ̀nà kẹ́tọ́tọ́ tí Musa gbà tọ́rọ́ náà àbáyọ ibẹ̀ fìdá ọ̀nà ẹgbà títí ẹ̀ bá. síwì bí àṣekáṣe làwí jáde
العلا لا على الكسلان يوم تعتمد إنما الدنيا غرور كلها إنما الدنيا غرور كلها عندنا يوم فيوم تبتعد عندنا يوم يوم تبتعد. àkókò gbígbàdúrà mi òun dèdè gbàdájọ́ wà yìí ákìrù lẹ́yìn olùkùnrin ákìrì mi nà lẹ́yìn ìdákẹ́ta òru lórí ẹ̀dúró tẹ́ kó wá sínú ẹlẹ́mi ò bá máa ń ṣe nǹkan míì ẹ̀jọ́ màtẹ́fóònù ẹ̀jọ́ sùn àfáàbìlì mọ́mí. ẹjọ́ tí kúmi lẹ́yìnlá ilá kọ̀lí ilá ṣẹlẹ̀ mo ké bẹ́ẹ̀ ní àbámi tíra ní o ní ti bá wù àwọn gúúsùmí ní kọ̀lí ilá àwọn tíra lẹ́yìn wọ́dọ̀ tí lè kọ̀ láti tẹ̀síla nábìlà anábì tí wọ́n lágbára kìyàmù lè rẹ̀ tààjú rẹ̀ wọ́n lágbára sí i ìyá wa Khadija ìwọ́nà lọ́yà ní ha wọ́n wá bí anábì pé ọ̀rẹ́ ló dé kìyàmù òru yìí sùn mọ́ anábì ní níyẹn bá rú ẹrù tá a rù yìí kò sọ̀rọ̀ mọ́ ẹni tí ètí dèyàn lè máa sùn ìwọ tó ti dèyàn bọ́ bá sùn tí ó bọ̀ ẹni tí ètí lè máa sùn tó ti níná òbí máa ń sùn ẹjọ́ ọyẹ kọ́ máa sùn lọ nígbà yẹ rẹ̀ ta yòónù ẹni tó ti bí máa ń kọ́ kí lóorun tiẹ̀ tí báyẹn túbọ̀ ti ń lò ó tó ń tọ́ bó ọba tọrọ tó jẹ ìdẹ́ bó kọ́ màá rẹ tún lò ó bẹ́ẹ̀ tákòókò ń bọ̀ táwọn ìjọ ń bí mẹ́sẹ̀ láti kálukọ́ máa fọmọ tiẹ̀ yá ga bó ló máa kọ́ ọmọ tiẹ̀ tó sí kálukọ́ máa dúpẹ́ lára tiẹ̀ àkókò ká mẹ́ bá fara yín dúpẹ́ ni pé mo dúpẹ́ bọ́lọ̀ ti ṣe mí tó bá tún wọ́n dà àkókò kan ó tún kọ́ mọ́ mo dúpẹ́ bọ́lọ̀ ti sọ mọ́ mi ìgbà tó òru náà máa wá pin òru náà pin Allah subhanahu wa ta'ala yanzilu ila sama idunya fi thuluthil akhiri min al-layl tó ti di mẹ́ta ìdẹ́gbàtà wà yìí lóru gbẹ̀yìn òru ọlọ́run wà wá sánmà àtàyé lọ́mọ wa ni man yas'aluni fa'uti ta ló fẹ́ tọrọ lọ́dọ̀ mi kí n fún man yad'uni fa'ujiba ta ló fẹ́ pè mí kí n jẹ́ pẹ̀rẹ̀ tani wà fọwọ́ jẹ́ kí n fọdí yé. bí àkókò tá a wà yìí. إنما الدنيا غرور كلها عندنا يوم تبتعد يوم تعلو بذكره يوم تعلو بذكره وقد النوائب والشداهد يا ويلي المشتكى وإلي أمر لخالق عائد يا حي يا قيوم يا wala ayi wala koyum foto kile ma gbe báyìí foto snap àbí ọ̀dọ̀ mo ti kiri like mo ni adagba ogun yo wa o ya ma ka wa sí gbogbo wa sí àǹfààní ma gbé jáde àwọn àmì ese be wọ́n kàn ká ni wọ́n ní gbé jáde wallahi bá yese be àwọn àti wa mekudi àbí mo kúrò ni wọ́n gbé jáde ṣé o forin ma gbé wa sí wa jáde ńbẹ̀ Ọlọ́run wala la la ní parẹ́ àmín foto snap wọ́n máa gbé fọ́tò jáde gbogbo ẹ̀ ní ọ̀dàn ní ọ̀jẹ̀ kétékété bí màá nàìjíríà mi ní Èkó àjíjà màá nàìjíríà lágbára ọlọ́wọ́ àlùbáríkà wọ̀ náà sẹ́yìn. àmín. láti sẹ́yìn náà máa ń sẹ́lọ̀ o fọ́tò snap bí ẹ bá ti ń pa àwọn àfáà lébi tí báyìí àlùbáríkà máa ń wọ̀ ni màá nàìjíríà kì í gbowó lọ́wọ́ wa súkẹ́súkẹ́ báyìí náà ní kálukú fún níjẹ́ tó ti bẹ̀rẹ̀ sí ní lọ Mákà lọ́dọọdún yọ lọ ájì ẹ̀ka náà kọ́ lájì ní lọ́dọọdún yóò sì lọ umura lẹ́ẹ̀mejì lọ́dún yóò lọ ti December ó lọ ti Ramadan pẹ̀lú zẹ́ kiblatin wọ́n tó ní kí ẹ má bá wọn fàṣẹ láì fi kọ́bọ̀ ńbẹ yóò wá káwa láti èkó yóò wá wálé yóò wá káwa nínú àwọn wọ́n tó tún wà fún náà ìsì ti ń da yín láre ọlọ́wọ́n da yín láre jálẹ̀
àmín lágbára ọlọ́run ẹ̀ ní parẹ́. àmín. abadáhùn náà wá sí alẹ́ ẹ kó dà ìwà mòlídìí wa mo ti pè yín náà ẹ tẹ́wọ́ kásádùá o. Ya ayyo ya qayyum ya. ọlọ́run bàbá wa láyé wájú ọlọ́run dákun ilẹ̀kùn àánú tó ti fún wa mọ́jọ́ tì mà. Samadu tanaza mudadiye. wala ya hayyu ya qayyum wala ya samadu ọlọ́run dẹ́kun báńkì àrísìkí rẹ̀ fọ́ fẹ́ni kọ̀ọ̀kan wà yọ ọlọ́run. Anta alimu bima buliju. gbogbo tá à ń fara kín ládùúgbò tètè nìkan kọ̀ jọra wọn ọlọ́run dákun ọmọ ní kúmọ̀ ń parẹ́ dákun kánìlá kò lọ́rọ̀ wọ ọlọ́run. Bí wọ́n ta alẹ́ ìṣáyé. àwọn kan ti gẹ́rẹ́ kálẹ̀ àwọn náà fẹ́ mú un gbogbo ẹni bá lórí ọ̀dà ní àpò fẹ́ mú wa ọlọ́run bá wa mú kíákíá. Antali munazawiya badi alakalike ahun walade wawali. wọ́n bímọ rẹ̀ ó bímọ gbogbo àgbà tó ń sunkún bí wọ́n ń wọ́ ọmọ ọlọ́run bá rẹ̀ wọ́n dákẹ́ bá rẹ̀ wọ́n lẹ́kùn bá fún ọlọ́mọ àlùbáríkà. Anta wakibu alali ibadi. pẹ̀lú ti bí ọlọ́run mákùn mẹ́jọ wọn kú máa lọ́wọ́ tí wọ́n yàjú. Wanta fi malakuti wahid. ẹ̀mí gígùn àlàáfíà ìfọ̀kànbalẹ̀ arzikí Rabbal kanz ìfidàlà náà kùnú zakabigeri ìsà ẹ̀ tí a mi ní. Antali mu'izu liman ata. Allahumma Rabbal kanz mo fi gbogbo àwọn wòlíì ọlọ́run yìí bí ọ ìfidàlà náà kùnú zakabigeri ìsà Allahumma Rabbal kanz ìfidàlà náà kùnú zakabigeri ìsà. Amin. Antali mu'izu liman ata akawali mudillu likulli jahid. ìwọ lọ dẹ́sọ̀ yìí fún wa mọ́jọ́ fà yà o mama ń dá fún wọn ni wọ́n ń dá gbà kan fún yà wọ́n ní gbà ọdún wọn wọ́n ń wọ̀n ha ẹ̀ ń bá tó ń dá fọwọ́ ni kò yẹ máa pè sọ́dọ̀. Ẹnẹ́ dàótúkà wàlúmọ́mọ́. ìwọ lọ máa gbọ́ orí lára alájẹ́ àgbà tí wọ́n fi lò ó pẹ̀lú ẹ̀mí gígùn gbogbo ẹni tí ń tẹ̀ máa kú sí wọ́n sì kú sí wọn. àbá àbúmí ni àwọn yẹn máa tó máa kú sí wọn. Ẹnẹ́ dàótúkà wàlúmọ́mọ́. ọlọ́jà bẹ̀tù wa náà ogun àgbọ̀nà láàbẹ̀ àtìmọ̀kábalẹ̀ ó ní Ẹnẹ́ ẹ̀mí arú rẹ̀ rẹ̀ dàótúkà èmi ń tẹ́wọ́ síwájú rẹ̀ lónìí ọlọ́run. wàlúmọ́mọ́. ìbànújẹ́ pọ̀ náà yẹmi ìnira pọ̀ ìsì pọ̀. Yóò sọ àkọlíbi tuntun rí. ìfẹ́ nira ìfẹ́ òsì ìfẹ́ kú ọmọ ìfẹ́ kú aya ìfẹ́ wàhálà ìfẹ́ ẹ̀sán èmi wí tèmi nù má fara ní mi má fi yà jẹ mi má tó àṣírí mi má fi mi sẹ̀sìn má pa mi kékeré má fi kú tó yọ pa àwọn ọmọ mi gbogbo ọmọ kí omi ni wọ́n dé yẹn gbogbo àjẹmọ́ mi yọdún sí wọn jẹ́ erí bá ti jẹ́ rọ́nà gbé gbà. Fàwí ìbẹ̀ haolika kú ìbàdí. àlẹ́ haolu wọ́n ní kù wájú haolu rẹ̀ àti kú wà rẹ̀ mo fi bì ọ́ gbogbo tí ń jẹ́ ìrìn ẹ̀mí lánàá yé mi bá ń palẹ̀ mọ́ rẹ̀ gẹ́gẹ́ dànù. Ìyá máa ń làwọ̀ òsínú ìyá àwáhì. gbogbo dáadáa làbí ti sọ̀rọ̀ rẹ̀ lọ́hùn wọn nìkan ló ní dáadáa sí. Antalimuya siru walimusabibu walimusahilu walimusaidi. Yasilana fawaja qariba. Ya ilahi la tuba'id. Yasilana fawaja qariba. Ya ilahi la tuba'id. mílíọ̀nù àbáláyé ọ̀kálukú ọ̀dà ní ẹni sìn ní ìfẹ́ kọ́sẹ́ bọ́ bá gbàgbó ti fẹ́ gbòòrò lọ́wọ́ bá tó bá kápá 1000 ní sìmẹ́ jàǹbá ara rẹ̀ mú wá kiri tọ́lọ̀ bá lọ ká 1000 bó ti jòkó hùn lẹ́bi wá sí ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa ẹ dákun ẹ tẹ́wọ́ o bí ẹ bá ní tí wọ́n gbà lọ́dọ̀ Ọlọ́run o ẹ dákun ẹ tẹ́wọ́ o ẹ dákun ẹ tẹ́wọ́ o mo wá tọrọ tó bá wù ọ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run wọlá ayé tó dà táwọn ẹni Ọlọ́run títí ké tẹ́yì tá a fẹ́ ké lónìí náà
wala la ilaha illallah gbogbo tí ń jẹ́ ìran èdè burúkú náà yọ amásà tú wa sílẹ̀. àmín èyí tó tutù má tún jó dè má. àmín ilẹ̀kùn àánú tó ti sí fún wa ọlọ́mọdé ó tì láéláé. èyí tó ti sí dàkún máa sí fún wa. àmín kádàrá bí mọ́jọ́ kò lórí wa o. àtàwọn aya àtàwọn òbí wa àtàwọn ọmọ àtàwọn ọmọdé wa àti gbọ́ ọmọ kí ó lápapọ̀. àti tí ń fẹ́ àti táwọn náà ń fẹ́ tọkàntọkàn. dákun wọ́n bá tọ́ sí ànábì kù lórí ayé di sìn. mọ́jọ́ kò ní parí láéláé ní ti dáadáa. wọ́n la gbára rẹ̀ wọ́n la àṣẹ rẹ̀. وبياك اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وتنال الخواتيم ويسعد قلبك من بهذا الكريم وآله وصحبه في كل لمحة ونفع في كل معلوم لك يا الله يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم يا محيي الرفات يا دافع الآفات ويا واقي المخوفات ويا كريم المكافات ويا موئل الأفات ويا ولي العفو والمعافاة صل على سيدنا محمد خاتم أنبيائك ومبلغ أنبائك وعلى مصابيح أسرته وفاتين أسرته وأعيذنا اللهم من زكاة الشياطين ونزوات الصلاة وعينة الباغين ومعانة الطاغين ومعانة العادين وعدوان المعادين وغلب القالبين وظلم السالبين وقيل المحتالين وقيل المقتالين وأجلنا الله من جار المجاورين ودوات الجائرين وأنا قوة الضائمين وأخرجنا من ظلمات الظالمين وأدخلنا برحمتك البارك الصالحين اللهم حكمنا في ذربتنا وغربتنا وغيبتنا وغوبتنا ونجاتنا ورجعتنا وتصرفنا وتصرفنا ونقلبنا ومقلبنا وأخذنا في نفسنا ونفائسنا وعددنا وعرضنا وعددنا وعددنا وسكننا مسكننا وحولنا وحالنا وأمدنا محالنا ولا تلكنا تغييرا ولا تسلط علينا مغفرا واجعلنا من مدك ناصرا اللهم ارسلنا بأمنك وعنك سوفنا بأمنك ومنك وتولنا بتارك وخيرك ولا تكلنا كلا تكير قبلنا عافية تنكر عافيتك وسكنا رفاية تنكر وهي واكفنا ما خاشي الآواء وكن في وجه الآلاء ولا تظفر بنا أظفار الأعداء إنك سميع الدعاء الفاتحة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله قل هو الله بسم الله إنا أعطينا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد بسم الله إنا أعطيناك الكوثر صل لربك إن شانئك هو الأبتر.